ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jí ń gbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe alábòjútó rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ní fún wa lónìí, ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Ọlọ́run mímọ́ tí ń gbé níbi gíga nínú àwọn ọ̀run, ẹ̀yin ni ọba àwọn ọba, olúwa àwọn olúwa. A dúpẹ́ lọ́wọ́ yín fún ìwà láàyè yín lórí ayé wa lónìí. A dúpẹ́ fún ohun gbogbo tí ẹ̀ ń ṣe nínú ohun gbogbo fún wa. Ọlọ́run á gbé yín ga. A fògo fún orúkọ ẹ̀yin Ọlọ́run ìmọ́lẹ̀ àti agbára wa. Olúwa ẹ jọ̀ọ́ nínú ọlá ńlá àti àánú yín kí ẹ gba ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí kí ìfẹ́ yín ó túbọ̀ yé wa síwájú àti síwájú sí fún ògo ẹ̀yin Ọlọ́run bàbá, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. A dúpẹ́ pé Ọlọ́run wa ó wà ní tiwa, ó ń tọ́jú wa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orin Sáàmù sọ pé ènìyàn bá máa yin Olúwa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. Ọlọ́run wa dára sí wa, a fògo fún orúkọ Ọlọ́run wa, a sì yìn lọ́pọ̀lọpọ̀ fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ìran ènìyàn. A tún ti dé bí a ṣe ń dé. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a sọ fún wa pé a ó tẹ̀síwájú ẹ̀kọ́ nípa ẹ̀kọ́ tí a ń gbé yẹ̀wò, èyí tí ọ̀rọ̀ tí ó tẹnu Jésù Kristi Olúwa wa jáde tó sọ pé èmi yóò kọ́ ìjọ mi. Apá kejì rẹ̀ òun ni a fẹ́ gbé yẹ̀wò ní wákàtí yìí. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a sọ̀rọ̀ pé ìwé Mátì orí ìkẹrìndínlógún nígbà tá a kíyèsí ẹsẹ̀ 13 sí ẹsẹ̀ 20, ó jẹ́ àpérò láàrin Jésù Kristi àtàwọn ọmọlẹ́yìn rẹ̀. Jésù Kristi béèrè oríṣi méjì lọ́wọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀. Àwọn ọmọlẹ́yìn rẹ̀ sì fi ìdáhùn sí. Ìbéèrè àkọ́kọ́ gẹ́gẹ́ bí ohun tá a sọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ ni pé Jésù béèrè lọ́wọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ta ni àwọn ènìyàn ń fi mí pè. Àwọn ọmọlẹ́yìn rẹ̀ sì sọ fún Jésù Kristi pé àwọn ènìyàn fi ọ́ pè wòlíì, wọ́n pè ọ́ ní wòlíì Ọlọ́run. Gẹ́gẹ́ bí a ti mọ Elijah, Jeremiah, Jòhánù onítẹ̀bọmi àti ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì tó jẹ́ wòlíì ti Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni ìwòye àwọn ènìyàn tí wọ́n fi ń pè ọ́ ni pé ìwọ náà jẹ́ ọ̀kan lára àwọn wòlíì. Jésù Kristi wá kọjú sí àwọn ọmọlẹ́yìn rẹ̀, ó wá bi wọ́n ní ìbéèrè pé ta ni ẹ̀yin ń fi mí pè. Níbẹ̀ ni Pétérù ti dìde tó dáhùn, ó ní ìwọ ni Kristi náà, ọmọ Ọlọ́run alààyè. Ìdáhùn yìí òun ló mú kí Kristi sọ pé Símeónì ọmọ Bájónà kì í ṣe ẹran tàbí ẹ̀jẹ̀ ló fi léyìn ọ́, bí kò ṣe bàbá mi tí ń bẹ lọ́run. Níbẹ̀ ló ti ṣèlérí pé ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Níbi tí a ti mú ẹ̀kọ́ pé èmi yóò kọ́ ìjọ mi jáde nìyí. Ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tí ó tẹnu Jésù Kristi Olúwa wa jáde tó ṣèlérí pé òun yóò gbé ìjọ rẹ̀ kalẹ̀. Gbogbo àwọn àlàyé yìí òun ni a ti sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ. A sọ débi pé ìjọ tí Jésù Kristi pàṣẹ pé òun yóò gbé kalẹ̀, ó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì tó pàṣẹ fún ọmọlẹ́yìn rẹ̀ pé kí wọ́n dúró sí Jerúsálẹ́mù, pé níbẹ̀ ó ní wọ́n ti gba agbára. Ní ìgbà tí ọjọ́ Pẹ́ńtíkọ́sì sì dé, agbára Ọlọ́run sì dé
pẹ̀lú ìjọba Ọlọ́run. Ìjọba Ọlọ́run náà àti àjíǹde Jésù ni a wàásù fún ogunlọ́gọ̀ àwọn Júù ní Jerúsálẹ́mù ní àsè Pẹ́tíkọ́sì tí 15,000 ọkàn sì gbàgbọ́. Níbẹ̀ ni ìjọ tí Jésù Kristi sọ pé èmi yóò kọ́ ìjọ mi, níbẹ̀ ni ìjọ náà ti bẹ̀rẹ̀. Ó bẹ̀rẹ̀ ní Jerúsálẹ́mù nípa pé Pétérù dìde dúró pẹ̀lú àwọn àpọ́sítélì 11, wọ́n sì wàásù pé Jésù Kristi náà tẹ̀yìn kàn mọ́ àgbélébùú ti jẹ́ Olúwa àti Kristi. Eléyìí gbọ́dọ̀ yé wa níbi tí ìjọ tí Kristi sọ pé òun yóò gbé kalẹ̀ níbi tó ti bẹ̀rẹ̀ nìyí. Gẹ́gẹ́ bí ìrònú àti ìwòye àwọn ènìyàn pé ìjọ tí Jésù Kristi sọ nínú ìwé Mátíù orí 15 ẹsẹ̀ 13 sí 20 kì í ṣe ìjọ tá a lè fojú rí rárá o. A rí àgbékalẹ̀ rẹ̀ nínú májẹ̀mú titun nínú Bíbélì. Ìjọ tí Jésù sọ pé òun yóò gbé kalẹ̀ tí ń ṣe tirẹ̀, tí ń ṣe ìjọ ti Kristi, a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ Jésù Kristi nígbà tí ẹ̀mí mímọ́ bà lé àwọn àpọ́sítélì tí wọ́n sì wàásù rere àkọ́kọ́ pé Jésù Kristi ẹni tí ogunlọ́gọ̀ àwọn Júù kàn mọ́ àgbélébùú àti fi jẹ́ Olúwa àti Kristi. Bí ìjọ májẹ̀mú titun bó ṣe bẹ̀rẹ̀ nìyí gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bó ta dẹ̀ sọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ níbi tá a ti dánu dúró ni pé ìjọ náà ẹyọ kan ni. Ìjọ tí Kristi sọ pé òun yóò gbé kalẹ̀ ẹyọ kan ni Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀ níbi tá a ti dánu dúró ní ọ̀sẹ̀ tó kọjá lọ nìyí. Ìwé Hébérù orí 3, ta ṣí Bíbélì wa sí ìwé Hébérù orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6, a sọ fún wa pé ìjọ ó jẹ́ ilé Ọlọ́run tàbí ilé Kristi. Ìwé Hébérù orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6 kí ni Bíbélì wí. Ẹ̀gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ, ó ní ṣùgbọ́n Kristi bí ọmọ lórí ilé rẹ̀, ilé ẹni tí àwa ń ṣe bí àwa bá di ìgbẹ́kẹ̀lé àti ìṣògo ìrètí wa mú ṣinṣin títí dé òpin. Ìjọ jẹ́ ilé Kristi. Ilé mélòó ni Kristi ní? Ẹyọ kan ni. Ìjọ mélòó ni Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀? Ẹyọ kan ni. Nítorí ìwé Hébérù orí 3 sọ fún wa pé bí Kristi ti jẹ́ ọmọ nínú ilé, àwa àwọn tó gba Kristi gbọ́ tí a pè jáde láti inú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀, wọ́n jẹ́ ilé fún Kristi. Ohun tá à ń gbìyànjú láti gbé kalẹ̀ ni pé Kristi ló sọ pé èmi yóò kọ́ ìjọ mi, ó sì gbé ìjọ náà kalẹ̀ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tó sọ fún àwọn àpọ́sítélì rẹ̀ pé Jerúsálẹ́mù ni kí wọ́n dó sí, níbẹ̀ ni wọ́n ti gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé wọn. Wọ́n sì ṣẹlẹ́rìí òun ní Jerúsálẹ́mù, Jùdíà, Samaria tó fi dé gbogbo ìpìlẹ̀ ayé. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú kókó ẹ̀kọ́ tí à ń gbéyẹ̀wò tí ń ṣe èmi yóò kọ́ ìjọ mi. Àwọn olóyìnbá sọ pé I will build my church. Kí ló kọ́ wa lẹ́kọ̀ọ́? Àkọ́kọ́, ohun àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí ni pé ìjọ ó jẹ́ ti ta ni? Ó jẹ́ ti Kristi. Kí ni ìdí tí ìjọ ti jẹ́ ti Kristi? A ó wá máa gbé wọn yẹ̀wò ní ẹyọ kọ̀ọ̀kan pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ìdí àkọ́kọ́ ni pé Jésù Kristi òun ló pinnu pé òun yóò gbé ìjọ rẹ̀ kalẹ̀. A ti wo ẹsẹ̀ Bíbélì náà, ìwé Mátíù orí 15 ẹsẹ̀ 22, ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. So Jésù Kristi ti gbé ìjọ rẹ̀ kalẹ̀ nítorí pé òun ló ṣèlérí pé òun yóò kọ́ ìjọ. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa. Ìdí àkọ́kọ́ tí ìjọ fi jẹ́ ti Kristi ni pé òun ló ní, Jésù Kristi ló ní, gẹ́gẹ́ bí ohun tá a ní nínú ìwé Mátíù orí 15 ẹsẹ̀ 22. Èkejì, Jésù Kristi ló kọ́. Àwọn olóyìnbá sọ pé Jesus Christ is the builder of the church. Òun ló kọ́. Ẹsẹ̀ Bíbélì náà
kókó ẹ̀kọ́ wa I will build my church, èmi yóò kọ́ ìjọ mi. Jésù Kristi ló kọ́ ìjọ náà nítorí pé òun ló ní. Báwo ló ṣe kọ́, kí ló fi ra ìjọ náà padà? Ẹ̀jẹ̀ rẹ̀ tó ta sílẹ̀ lórí igi Káfárì fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbogbo ìran ènìyàn, àwọn tí ó bá gbà á gbọ́. Ṣe Àpọ́sítélì orí 20 ẹsẹ̀ 28, Act 20:28. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ẹ kíyèsára yín àti sí gbogbo agbo tẹ́mi mọ́ fi ń ṣe alábòjútó rẹ̀ láti máa tọ́jú ìjọ Ọlọ́run tó fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà. Ilé gbọ́dọ̀ yé wa. Ìkẹta, ìdí tí ìjọ fi jẹ́ ti Kristi ó ní pé Jésù Kristi ní orí fún ìjọ. Jesus is the head of the church. Jésù Kristi ní orí fún ìjọ. Ẹ̀gbọ́n tí Bíbélì sọ ni ìwé Kólósè orí 1 kagbọ́n tọrọ Ọlọ́run kọ wà níbẹ̀. Kólósè orí 1 pàtàkì sí ẹsẹ̀ 18. Ó sì jẹ́ orí fún ìjọ, èyí ni ó sì jẹ́ orí fún ara, èyí ni ìjọ, ẹni tí ń ṣe ìpilẹ̀ṣẹ̀, àkọ́bí láti inú òkú wá, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jùlọ. Jésù Kristi, ìdí tí ìjọ fi jẹ́ ti Kristi, òun ni ó gbé kalẹ̀, òun ni ó kọ́. Ìkẹta, òun ni orí fún ìjọ, head of the church. Ìtàrí nínú ìwé Kólósè orí 1 ẹsẹ̀ 18. Ìdí mìíràn tí ìjọ fi jẹ́ ti Kristi, gẹ́gẹ́ bí kókó ẹ̀kọ́ wa, èmi yóò kọ́ ìjọ mi, I will build my church, ni pé Jésù Kristi òun ní í ṣe ọkọ fún ìjọ. Ẹ kà wò Bíbélì, ìwé Éfésù orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 23 kí ni Olúwa wí, kí ni Bíbélì sọ? Ó ní nítorí pé ọkọ ní í ṣe orí aya, gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀, òun sì ní olùgbàlà ara. Ìdí tí ìjọ fi jẹ́ ti Jésù Kristi ni pé Kristi òun ni ọkọ fún ìjọ ní ìgbà tí ìyàwó ti ń ṣe ìjọ fún Kristi. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú kíkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti àgbékalẹ̀ tí Ọlọ́run gbé kalẹ̀ nínú Bíbélì fún gbogbo ìran ènìyàn tó fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run lónìí. Ó gbọ́dọ̀ yé wa dáradára. Ìkarùn rẹ̀ òun ni pé Jésù Kristi òun ni olùgbàlà ìjọ, the saviour of the church. Ìwé Éfésù kan náà orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 23, òun sì ni olùgbàlà ara tí ń ṣe ìjọ. So Jésù Kristi òun ló gbé ìjọ rẹ̀ kalẹ̀, òun ló kọ́ ìjọ náà, òun ló fi ẹ̀jẹ̀ ara rẹ̀ ra ìjọ, òun ni orí fún ìjọ, òun ni ọkọ fún ìjọ, òun ni olùgbàlà ìjọ. Nítorí náà ìjọ kan ni Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀, èyí tá a rí nínú ìwé Éfésù orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 4. Ẹ̀gbọ́n tọrọ Ọlọ́run sọ ni, ó ní ara kan ní ń bẹ àti ẹ̀mí kan, àní bí a ti pè yín sínú ìrètí kan ti ìpè yín. A ti gbé àlàyé kalẹ̀ nínú ètò yìí pé ara tí a dárúkọ níbí yìí ó ń sọ̀rọ̀ nípa ìjọ kan ni Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀. Ẹyọ kan ni, kò pé méjì, kò pé mẹ́ta, kò pé mẹ́wàá, kò pé 20 tí a rí nínú ayé lónìí. À ń rọ̀ wá, ẹ̀yin tẹ́ ń wò wá nílé, ìjọ Kristi tá a gbé kalẹ̀, tá a rí àwòrán rẹ̀ nínú májẹ̀mú titun, Ọlọ́run sì ń pè wá. Bíbélì ní ẹni tó bá ní etí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ìjọ.
Ọlọ́run ń pe gbogbo ìran ènìyàn pé kí a padà sí orísun wa tí ń ṣe Bíbélì. Ọlọ́run nínú àánú rẹ̀ àti nínú agbára rẹ̀ ó kórìíra ìyapa. Ilé gbọ́dọ̀ yé wa. Gbogbo ní irú àgbékalẹ̀ tá a rí nínú ayé lónìí nípa ti ìsìn Ọlọ́run. A fi tó wa létí pẹ̀lú agbára Ọlọ́run àti ìmọ̀ Kristi pé kì í ṣe àgbékalẹ̀ Kristi. Ẹyọ kan ni Jésù Kristi gbé kalẹ̀. Ẹyọ kan tó sì gbé kalẹ̀, òun ni àwọn àpọ́sítélì ni wọ́n sọ nípa rẹ̀. Òun sì ni wọ́n tàn káàkiri bí wọ́n ti ń tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ Jésù káàkiri. Bẹ́ẹ̀ náà ni wọ́n ń tàn mọ́lẹ̀ ìjọba Ọlọ́run káàkiri tí ń ṣe ìjọ rẹ̀. Ẹ wo ohun tí Bíbélì sọ nínú ìwé Róòmù orí 16. Róòmù orí 16 ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nípa ìjọ. Romans 16:16 ẹgbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní ẹ fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín, gbogbo ìjọ Kristi ń kí yín. Ẹ wo 17, ó ní ará, èmi sì ń bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó mọ́hun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́. Ẹ kúrò ní ìsọ̀ wọn. Ṣáà ń gbọ́ ohun tọ́rọ̀ Ọlọ́run ń kọ́ wa. Ẹ kúrò ní ìsọ̀ wọn. Ẹ wo ẹsẹ̀ 18, nítorí àwọn tó rí bẹ́ẹ̀ kò sí Jésù Kristi Olúwa wa, bí kò ṣe ikùn ara wọn. Ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ méjì ní ọkàn dà. Ṣé kò rí bẹ́ẹ̀ nínú ìsìn lónìí? A ti rí àgbékalẹ̀ pé ní ìgbà àwọn àpọ́stélì, a rí pé láti ìletò dé ìletò, ìlú dé ìlú ni wọ́n ń gbé ìròyìn Jésù Kristi olùgbàlà. Ìròyìn pé ó jíǹde kúrò nínú òkú, ó sì ti gbé ìjọba rẹ̀ kalẹ̀ tí ń ṣe ìjọ rẹ̀. Ìròyìn náà ni wọ́n ń gbé káàkiri gbogbo àgbáyé. Níbikíbi tí àwọn àpọ́sítélì àtàwọn kírísítẹ́nì àkọ́kọ́ bá dé tó sì wàásù rere òtítọ́, wọ́n á gbé ìjọ òtítọ́ kalẹ̀ gẹ́gẹ́ bí a ti rí ní Jerusalem ìta kọ́kọ́ gbé kalẹ̀. Wọ́n á sì gbé kalẹ̀ níbi gbogbo, wọ́n sì lọ káàkiri, wọ́n sì ṣiṣẹ́ ire káàkiri ní gbogbo àgbáyé. Ní ìgbà náà kò sí nínú àwọn àpọ́sítélì Jésù tó gbé ìyapa ìsìn kan kalẹ̀ ní orúkọ ti ara wọn, nítorí pé wọ́n mọ̀ pé Jésù Kristi ó ní olùgbàlà wọn, ó sì ní ó gbé ìjọ rẹ̀ kalẹ̀. Ìwé Róòmù orí 16 ó ní ẹ fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín, gbogbo ìjọ Kristi ń kí yín. Nígbà tá a kíyèsí 7 tó ní ará, èmi bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó mọ́hun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́. Ẹ kúrò ní ìsọ̀ wọn. 18, nítorí àwọn tó rí bẹ́ẹ̀ kò sí Jésù Kristi Olúwa wa, bí kò ṣe ikùn ara wọn àti ọ̀rọ̀ dídùn dídùn ni wọ́n fi pa àwọn tí kò mọ méjì ní ọkàn dà. Ẹ̀yin ènìyàn wa nílé, Jésù ti gbé ìjọ rẹ̀ kalẹ̀. Ó ti gbé ìlànà kalẹ̀. Ó ti gbé ìlànà ẹ̀sìn kalẹ̀. Ó ti gbé ẹ̀kọ́ kalẹ̀ lórí ohun gbogbo. Ó ti fún wa ní ìyè àti ìwà bí Ọlọ́run. Ó ti fún wa lóhun gbogbo tá a gbọ́dọ̀ mọ̀ nípa ìyà, nípa ó ti fi àwòrán ilé ológo hàn wá. Ó kórìíra ìyapa. À ń sọ níbí yìí pé ká máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó mọ́hun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́. Kẹ́ ẹ kúrò ní ìsọ̀ wọn. Ohun tọ́lọ́run sọ nìyí. Ọlọ́run fẹ́ kí a padà sínú ìjọ tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀. Àwòrán ìjọ àti rí nínú Bíbélì. Ẹ̀kọ́ táwọn kírísítẹ́nì àkọ́kọ́ kọ́ àti rí nínú Bíbélì. Bí wọ́n ti wàásù ọ̀rọ̀ náà káàkiri àti rí nínú Bíbélì. Ní tòótọ́ Ọlọ́run ti fún wa ní ìlànà pattern fún gbogbo tí a gbọ́dọ̀ ṣe ní ti ìjọ. Jésù Kristi kórìíra ìyapa. Àwọn àpọ́sítélì rẹ̀ náà sì kórìíra ìyapa. Kí ni Jésù Kristi, kí ni Ọlọ́run kọ́ wa nípa ìyapa? Nígbà tá a kíyèsí ìwé òwe orí 9, ìwé òwe orí 9, nígbà tá a wo ẹsẹ̀, nígbà tá a wò láti ẹsẹ̀ 16, 16, ó ní ohun méje ni Olúwa kórìíra, nítòótọ́ méje ni ó sì ṣe ìríra
fún ọkàn rẹ̀, ojú agbéraga, ètè èké, àtẹwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àyà tí ń hù mọ́ búburú, ẹsẹ̀ tí ó yára ní sáré sí ìwà ìkà, ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde, àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàárín àwọn arákùnrin. Olóyìnbó sọ pé he that soweth discord among brethren. Láti pilẹ̀ṣẹ̀ lọ́lọ́run ti kórìíra ìyapa. Ọ̀rọ̀ òwe, ìwé òwe orí 6 nígbà tá kíyèsí ẹsẹ̀ 19, ó ní Ọlọ́run kórìíra ẹni tí dá ìjà sílẹ̀ láàárín àwọn ará brethren. He that soweth discord among brethren. Ọlọ́run kórìíra àwọn tí ń fa ìyapa, àwọn tó ń mú ohun ìyapa jáde, àwọn tí ń gbèrò ìyapa, àwọn tó ti yapa kúrò nínú ẹ̀kọ́ Jésù. Ọlọ́run kórìíra rẹ̀. Ohun tá a rí nìyí. Síwájú sí, àwọn àpọ́sítélì Kristi pàápàá, gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run tí ń bẹ nínú wọn, wọ́n kórìíra ìyapa. Ẹ ká wo Kọ́ríńtì kínní, ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa níbẹ̀. Kọ́ríńtì kínní orí 1, ká wò ó láti ẹsẹ̀ 10, ká gbọ́ ohun tí Ọlọ́run sọ fún wa níbẹ̀. Ẹ gbọ́ o, ó ní mo sì bẹ̀ yín ará ní orúkọ Olúwa wa Jésù Kristi, kí gbogbo yín máa sọ̀rọ̀ nǹkan náà, àti kí ìyapa kí ó má ṣe sí nínú yín, ṣùgbọ́n kí a lè ṣe yín pé ní inú kan náà àti ní ìmọ̀ kan náà. Nítorí a ti fi hàn mí nípa tiyín ará mi láti ọ̀dọ̀ àwọn ará ilé Kílíò pé ìjà ń bẹ láàrin yín. Ǹjẹ́ èyí ni mo wí pé olúkúlùkù yín wí pé èmi ni ti Pọ́ọ̀lù, àti èmi ni ti Àpólò, àti èmi ni ti Kéfà, àti èmi ni ti Kristi. Àpín Kristi bí? Àpín Kristi bí? Ẹ̀yin ènìyàn wa nílé, ṣé Pọ́ọ̀lù ni a kàn mọ́ àgbélébùú fún yín, tàbí ní orúkọ Pọ́ọ̀lù ni a baptisi yín sí? Àwọn àpọ́sítélì Kristi, nígbà tá a ti gbé ìgbékalẹ̀ ìjọ kan ṣoṣo kalẹ̀, Ọlọ́run nínú àánú rẹ̀ ó mí sí wọn, ó sì ń lò wọ́n láti kìlọ̀ fún ìjọ pé òun kórìíra ìyapa. Èmi ni ti Pọ́ọ̀lù, èmi ni ti Àpólò, èmi ni ti Kéfà, èmi ni ti Kristi. Àpín Kristi bí? Bí a ti pín Kristi lónìí, tó ní irú àgbékalẹ̀ ẹ̀sìn tó yàtọ̀ síra wọn, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Pọ́ọ̀lù nípa ìmísí Ọlọ́run sọ fún ìjọ àwọn ará tó wà ní Kọ́ríńtì pé a kò gbúdọ̀ gbọ́ láàrin wọn pé èmi ni ti Pọ́ọ̀lù, èmi ni ti Àpólò, èmi ti Kéfà, èmi ti Kristi. Àpín Kristi bí? Bí a bá nífẹ̀ẹ́ ọkàn wa tí a sì fẹ́ sin Ọlọ́run ní ẹ̀mí àti ní òtítọ́, a gbọ́dọ̀ padà sójú ọ̀nà Kristi, sínú àgbékalẹ̀ ìjọ tá a rí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. A ti gbé ìjọ òtítọ́ kalẹ̀ tí ń ṣe ẹyọ kan. Bí a bá dẹ̀ tẹ̀lé ìlànà tá a rí nínú Bíbélì, a ó dúró gẹ́gẹ́ bí ìjọ Kristi lónìí, a sì tẹ̀síwájú nínú ìlànà tá a bá lọ́wọ́ àwọn àpọ́sítélì tá a sì rí àkọsílẹ̀ nínú Májẹ̀mú Titun. Ọlọ́run kórìíra ìyapa. Ó kórìíra àwọn arákùnrin tó ń dá ìyapa sílẹ̀ nínú ìsìn mímọ́ Olúwa. Nígbà tẹ́nìkan sọ pé èmi ni ti Paul, èmi ni ti Àpólò, èmi ni ti Kéfà, ṣá pín Kristi bí? A ò pín Kristi. Ara àti ìlara àti ìjà, òun ló pín Kristi. Ẹgbẹ́ ohun tí Kọ́ríńtì kínní orí 3, ẹgbẹ́ àlàyé tó tún ṣe fún wa. Ẹgbọ́ o, ó ní ará, èmi kò tilẹ̀ lè bá yín sọ̀rọ̀ bí àwọn tí ń ṣe ti ẹ̀mí, bí kò ṣe àwọn tí ń ṣe ti ara, àní bí àwọn ọmọ ọwọ́ nínú Kristi. Wàrà ni mo fi bọ́ yín, kì í ṣe oúnjẹ, nítorí ẹ kò tilẹ̀ tí lè gbà á, nísinsìnyí náà ẹ kò tilẹ̀ tí lè gbà á, nítorí ẹ̀yin jẹ́ ti ara síbẹ̀. Nítorí ní ìwọ̀n bí ìlara àti ìjà àti ìyapa bá wà láàrin yín, ẹ̀yin kò wá jẹ́ ti ara síbẹ̀, ẹ kò wá sì rìn gẹ́gẹ́ bí ènìyàn.
nítorí nígbà tí ẹnìkan wípé èmi ni ti Paul àti ẹlòmíràn wípé èmi ti Apollo, ẹ̀yin kò wá ṣe ènìyàn bí? ẹgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni Apollo á jẹ́? Kí ni Paul sì jẹ́? Bí kò ṣe àwọn ìránṣẹ́ nípasẹ̀ ẹni tí ẹ̀yin ti gbàgbọ́ àti olúkúlùkù gẹ́gẹ́ bí Olúwa ti fi fún. Ó ní èmi ń gbìn, Apollo ń bomirin, Ọlọ́run ní mú ìbísí wá. Kì í sì ń ṣe ẹni tí ń gbìn nǹkan, bẹ́ẹ̀ ni kì í ṣe ẹni tí ń bomirin, bí kò ṣe Ọlọ́run tó mú ìbísí wá. Ọlọ́run ní ara ni ìyapa tí ń bẹ nínú ìsìn lónìí, pé ìjà, ìlara, ìyapa òun ló bí wọ́n. Ọlọ́run dẹ̀ kórìíra ìyapa. Ọlọ́run pè gbogbo ènìyàn pé kí a padà sínú àgbékalẹ̀ Ọlọ́run, sínú ìjọ májẹ̀mú titun tá a rí nínú Bíbélì. Ìjọ kan ni Jésù Kristi gbé kalẹ̀. Èmi yóò kọ́ ìjọ mi, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Gbogbo àwọn àpọ́sítélì Kristi bí wọ́n ti ń lọ láti ìletò dé ìletò, ìlú dé ìlú, wọ́n ń bọlá fún Kristi, wọ́n sì bọlá fún ìjọ rẹ̀ tó pinnu pé yóò gbé kalẹ̀. Wọ́n sì gbé ìjọ kan ṣoṣo káàkiri ní gbogbo àgbáyé. Ìjọ tó wà ní Kọ́ríńtì, ìjọ Kristi ni. Èyí tó wà l'Éfésù, ti Kristi ni. Èyí tó wà ní Philadelphia, ti Kristi ni. Èyí tó wà ní Kólósè, ti Kristi ni. Èyí tó wà níbi gbogbo ní ìgbà ayé àwọn àpọ́sítélì, ti Kristi ni. Ṣùgbọ́n a ti pín lónìí. Ṣùgbọ́n Ọlọ́run sì nífẹ̀ẹ́ wa, ó ń pè wá pé kí a padà sínú àgbékalẹ̀ tí Ọlọ́run nínú àánú rẹ̀ tó gbé kalẹ̀ nípa ìmọ̀ àti ìwòye Ọlọ́run. Ǹjẹ́ ó ṣeé ṣe fún wa lónìí láti padà sínú Bíbélì kí a sì bẹ̀rẹ̀ sí ṣe ohun tí Bíbélì sọ gẹ́gẹ́ bí a ti rí àṣẹ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run? Ó ṣeé ṣe. It is possible. Ó ṣeé ṣe kí a padà sínú Bíbélì lónìí kí a sì bẹ̀rẹ̀ sí ṣe gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tí a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run kórìíra onírúurú ìyapa ẹ̀sìn tí ń bẹ nínú ìsìn Kristi lónìí. Ọlọ́run kórìíra onírúurú ìlànà tó yàtọ̀ sí tí Kristi ti gbé kalẹ̀. Ọlọ́run kórìíra onírúurú ìjọ tí àwọn ènìyàn gbé kalẹ̀ tó yàtọ̀ sí àgbékalẹ̀ ti Kristi. Ọlọ́run kórìíra onírúurú ẹ̀kọ́ èké gbogbo tó gbilẹ̀ kan nínú ìsìn lónìí. Ọlọ́run kórìíra wọn. Ọlọ́run fẹ́ kí a padà. Ó ṣeé ṣe fún wa láti padà sínú Bíbélì, kí a padà sí ọ̀dọ̀ Ọlọ́run, kí a padà sí ọ̀dọ̀ Ẹlẹ́dàá wa. Kí nìdí tá a gbúdọ̀ fi padà? Kí nìdí tá a gbúdọ̀ fi padà sí ọ̀dọ̀ Ọlọ́run? Ẹ ka sí Bíbélì wá sí ìwé Mátíù orí 7. Ìdí tá a gbúdọ̀ fi padà sí ọ̀dọ̀ Ọlọ́run Ẹlẹ́dàá wa. Ìwé Mátíù orí 7, ká gbọ́ ohun tí Ọlọ́run sọ fún wa níbẹ̀ ní ẹsẹ̀ 13 sí 14. Ó ní ẹ bá ọ̀nà ìhà wọlé. Mò ń ka ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 13 sí 14 pé ǹjẹ́ ó ṣeé ṣe fún wa láti padà sínú ìjọ tí a rí nínú májẹ̀mú titun kí a sì fi ìyapa ìsìn lónìí kí a fi sílẹ̀? Ìdáhùn ni pé ó ṣeé ṣe. Kí nìdí tí ó fi ṣeé ṣe? Ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 13 sí 14 kí ló wí fún wa? Ó ní ẹ bá ọ̀nà ìhà wọlé, gbòòrò ní ọ̀nà náà àti oníbùú ní ojú ọ̀nà náà tó lọ síbi ìparun. Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn ẹni tí ń bá ibẹ̀ wọlé. Ẹ wo ẹsẹ̀ 14. Nítorí pé ìhà ní ẹnu ọ̀nà náà àti tóóró ní ojú ọ̀nà náà tó lọ síbi ìyè, díẹ̀ ni àwọn tí ó rí i. Olúwa, kà wá kó àwọn tí ó rí ọ̀nà tóóró yìí tí ń ṣe ọ̀nà ìjọba Ọlọ́run, tí ń ṣe ọ̀nà ẹ̀kọ́ òtítọ́ tí Kristi ti gbé kalẹ̀ nínú Bíbélì. Ẹ wo ogúnlógún ìyapa tí ń bẹ nínú ayé lónìí. Ó ṣeé ṣe nítorí pa sọ fún wa pé tóóró ní ọ̀nà náà
tó lọ síbi ìyè, gbòòrò ní ọ̀nà náà tó lọ síbi ìparun. Ọlọ́run sì fẹ́ kí èmi, ìwọ, gbogbo wa ká bá ọ̀nà tó wọlé tó lọ sí ìyè àti sí ìjọba Ọlọ́run. Ó ṣeé ṣe, torí ogúnlọ́gọ̀ àwọn ènìyàn máa béèrè lónìí pé ìjó tiẹ̀ ṣeé ṣe kí a padà kí gbogbo wọn dìjọ kan. Ó ṣeé ṣe. Kí nìyí tó fi ṣeé ṣe? Ọlọ́run ti sọ fún wa pé tóóró ní ọ̀nà náà tó lọ síbi ìyè, gbòòrò ní ọ̀nà náà tó lọ síbi ìparun. Ọlọ́run sì fẹ́ kí èmi, ìwọ, gbogbo wa kí a rí ọ̀nà náà, kí a lè rìn ní ọ̀nà. Ọlọ́run ti fi ìmọ́lẹ̀ ọ̀rọ̀ náà, ó ti gbé ọ̀rọ̀ náà kalẹ̀ gẹ́gẹ́ bó ta nínú àgbékalẹ̀ Ọlọ́run. Ó sì ń pe gbogbo ìran ènìyàn pé kí a padà sí ọ̀nà tóóró t'Olúwa ti là kalẹ̀ fún wa, tí ń ṣe ọ̀nà ìjọba Ọlọ́run, tí ń ṣe ọ̀nà òtítọ́, tí ń ṣe ọ̀nà sí ìmọ̀ òtítọ́, tí ń ṣe ọ̀nà sí ìjọ ti Kristi tá a rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì. Gbogbo ìyapa bó tí nǹkan mọ, ìyapa ẹ̀sìn bó tí nǹkan mọ, yàtọ̀ sí tá a rí àgbékalẹ̀ nínú Bíbélì, kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run ti fi ọ̀nà rẹ̀ hàn wá nínú ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run sì fẹ́ ká wádìí ìjọ òtítọ́ tí ń ṣe ìjọ Kristi tí a rí nínú Bíbélì. Ẹ ká padà sí ìwé Róòmù yẹn, orí 16, Romans 16, kí a tó kà fún wa. Ẹ gbọ́ o, ó ní ẹ fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín, gbogbo ìjọ Kristi ń kí yín. Ìjọ náà Kristi ló ní, ìjọ tá a rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì tí Kristi ní, kì í ṣe tèmi, kì í ṣe tiyín, kì í ṣe tẹnikẹ́ni. Níbi gbogbo lórílẹ̀‐èdè ayé lónìí ni ìjọ Kristi sì wà. Ọlọ́run sì fẹ́ kí gbogbo wa ká wádìí ìjọ òtítọ́ náà ká sì jẹ́ ìyà nínú rẹ̀. Ẹ wo tó wí ní 17, ó ní ará èmi ń bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́, ẹ kúrò ní ìsọ̀ wọn. Ọlọ́run ti fi òfin fún wa pé gbogbo àwọn tó bá ń ṣe ìyapa ká máa ṣọ́ wọn, ká sì ṣe kíni, kí àtàwọn tó mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí a ti kọ́, ó ní ká ṣe kíni, ó ní ká kúrò ní ìsọ̀ wọn. Kí nìdí? Ẹ wo etí, nítorí àwọn tó rí bẹ́ẹ̀ kò sí Jésù Kristi Olúwa wa, bí kò ṣe ikùn ara wọn, ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ̀ méjì ní ọkàn dà. Olúwa ti sọ̀rọ̀ rẹ̀ fún wa, a lójúṣe láti tẹ̀lé ọ̀rọ̀ mímọ́ Olúwa. A ti sọ àsọtẹ́lẹ̀ pé ìyapa ẹ̀sìn, ohun tó ń fa ìyapa ẹ̀sìn ó ní nítorí ikùn àtonírú ìdí mìíràn tí Bíbélì ti gbé kalẹ̀. Ọlọ́run ní ó pè wá ká wádìí, ó ní ká wádìí ohun gbogbo, kí a sì dé tí ń ṣe òtítọ́ mú. Èyí tá a rí nínú ìwé Tẹsalóníkà kìíní orí 5 ẹsẹ̀ 21. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, Jésù Kristi ló sọ pé èmi yóò kọ́ ìjọ mi, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Matthew 16:18. Ó ti kọ́ ìjọ náà, ó ti gbé ìjọ náà kalẹ̀. Ìjọ náà ló tàn láti Jerusalem lọ sí Judea, lọ sí Samaria, tó fi dé gbogbo ilẹ̀ ayé. Ọlọ́run sì tún wá ń pè wá, onírú ìgbékalẹ̀ ìyapa ti wà nínú ìsílẹ̀. Ọlọ́run tún wá ń pè wá padà ní báyìí pé ká wá padà sójú ọ̀nà Kristi tá a ti rí àgbékalẹ̀ rẹ̀ àti ìlànà rẹ̀ pattern nínú májẹ̀mú tuntun. Olúwa yóò ràn wá lọ́wọ́ bí a ti ń ṣe ìfẹ́ Ọlọ́run lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Tí ẹ bá ní ìbéèrè lórí ẹ̀kọ́ tí ẹ ti gbọ́ àti ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. Àtúntún nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. Àlàáfíà àti wàláàyè Ọlọ́run kó máa bá wa gbé bí a ti ń làkàkà láti ṣe ìfẹ́ rẹ̀ àti láti dúró nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa, lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Fún mi ní Bíbélì, ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀, Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ìròyìn mímọ́ dídán mọ́lẹ̀
tọ́ mi lọ́nà tó rò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóoru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.